ṣé rí ìyá àti bàbá àwọn méjèèjì àwọn ni mọ́tò tí wọ́n ń gbé yàn lọ ayé gbogbo ibi tí wọ́n bá dé láyé ó ní mọ́tò tí ó gbé ọ lọ bí mọ́tò tí ń gbé ní lọ fọ́ọ̀tì tí mọ́tò yẹn bá ní yóò hàn lára ọmọ yóò hàn lára ẹni tó gbé mọ́tò tí ń gbé yàn lọ ayé ó wá ní fọ́ọ̀tì ó ní problem mọ́tò yẹn ìṣòro tí mọ́tò yẹn ní lọ́fà tó jẹ́ pé broken home tí ìyá àti bàbá bá fi separate kò sí bàbá àwọn ṣẹlẹ̀ wò ó jẹ́ yẹn yóò máa hàn lára rẹ̀ wípé àìgbépọ̀ ìyá àti bàbá àti àìfi ìfẹ́ lo ayé àwọn méjèèjì yóò máa ní trace lára irú ẹ̀rẹ̀ yìí tó ṣe èyí tó ọmọ tó kú yìí MOHBAD ọmọ yẹn gbé ògo wáyé àmọ́ àwọn onímọ́tò tó wù á wá ilé ayé tíntín lọ lè lo ògo rẹ̀ àwọn mọ́tò tó gbé wá mọ́tò yẹn ọ̀dà mọ́tò yẹn ló ní fọ́ọ̀tì bàbá wí pé àwọn àkàn lọ́pàá lágbájá lọ́pàá làkàṣègbè lọ́pàá kínníkan lọ́pàá kọ̀sẹ́nìkan tó lè máa kíkà àbọ̀rọ̀hún tó ní òun àtọ́lọ́hún òun nìkan lẹ́ni tó lè sọ ohun tó ṣe òun tó fi kú suspect ni gbogbo àwọn yòókù òun nìkan ló lè wí pé ntọ́ ṣe mí rèé ntọ́ ṣe òun rèé tọ́pà òun ìjọ tó sì ti bọ́ ni inú ẹbí wọn ó ṣeé ṣe tálkì àmọ́ ó ti dé kó wọ́n mọ̀ rírú ẹ̀ mọ́ bóyá yọ kẹta fẹ́ fún wọn nínú fámìlì wọn nánu bóyá yọ kẹta fún wọn nínú ẹbí wọn nánu bóyá kẹta fún bàbá àti ìyá rẹ̀ nánu àmọ́ àwọn tó bí ni mọ́tò tí àwọn méjì ní mọ́tò rẹ̀ mọ́tò yẹn ni ó ní problem tó jẹ́ kó rí báyìí gbogbo wa bíamá àti wọ bàbá àti wọ ọ̀yá ẹ ṣọ́ra nípa kẹ́ẹ̀fì ìjà ara yín àti àìnírẹ́pọ̀ láàrin yín kẹ́ẹ̀fì báyé àwọn ọmọ yín jẹ́ ìwọ ọ̀yá àti bàbá ẹ ṣọ́ra nípa kẹ́ẹ̀fì ìmáa bínú síra yín àti ìkọrẹ nílẹ̀ èyàn lè jà kí bàbá àti ìyá ọmọ ti pẹ̀lú ara wọn èyí wọn ò ní kí gbèsè ayé ọmọ dàrú èyí ṣe tí bàbá àti ìyá ọbàjọ sípò táyé ọmọ ń dàrú ṣé ìyá ní ọkọ ọmọ ni àbí bàbá ní ọkọ ọmọ ta ní ọkọ wọn lọmọ nínú àwọn méjèèjì gbogbo ẹ̀yin tẹ́ ń rògbò ó lò díẹ̀díẹ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run dáadáa Ọlọ́run jẹ́ ẹrí lò kálẹ̀ gbogbo wọn tó wà ní fídíò gbó tó ń lò ẹ̀bẹ̀ Ọlọ́run kọ́lọ́run jẹ́ ẹrí lò kálẹ̀ ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam wá sínú eléyìí náà sì tó wá sí fún wa kọ́lọ́run kọ́ wọlá nẹ́bì ó sì ju àánú rẹ̀ wá níparí wá sí àǹfààní tí wọ́n fẹ́ ṣe fún gbogbo wa bàbá wa lẹ́ẹ̀kan bàbá wa ìmáàmù Òde Sokoto wọ́n sọ ẹ̀ gan wọ́n ní mo fún wọn ní sẹ́kàn bíi programu kan subhanallah walhamdulillah wọ́n látọ̀dún gbàgbé wọ́n látọ̀dún làwọn ti ń ṣe láàárọ̀ ọwọ́ ajẹ́ kí la máa pè ìsìbí kẹ́gbẹ́ lásìmí wọ́n ṣe láàárọ̀ wọ́n sì ṣe lálẹ́ bàbá wa bóyá nígbà wọn wá sí ìyá yín eléyìí náà tún wá kàn wọ́n mo tún wá bẹ́ẹ̀ sí àwọn èèyàn láǹfààní torí ọmọ tá a bí èyí ṣe bá fi ṣe wá láǹfààní rẹ̀ gbogbo ọmọ tó wáyé ló gbogbo wáyé àmọ́ gbogbo ẹni ó gbogbo wáyé kọ́ ni wọ́n jẹ́ orógbó ẹ̀ lò níjọ́ ẹlòmíì ti ń dáyé kó tó gba owó kan náà wọ́n ti sí pásítọ̀tù rẹ̀ kọ́kọ́rọ́ tí ó fi sílẹ̀kùn ògo rẹ̀ wọ́n ti sí ẹ̀ kọ̀ wá sí ẹni tí wọ́n sì ṣe ògo rẹ̀ tọ́lọ́hun ò lè gbà padà fún gbogbo ẹni tí ò tí ì ráyé rẹ̀ lò ẹni ọ̀rọ̀ rẹ̀ ò tí ì lójútùú mo fẹ́ ṣàǹfààní yìí fún yín ẹlẹ́ẹ̀kejì gbogbo ọmọ tó o bá bí gbìyànjú kó o ṣe kí wọ́n lò nínú iṣẹ́ yìí bọ́mọ rẹ bá lò ń bẹ̀ wọn àní rògbò ẹ̀dá lọ́nà ó lè yí tí wọ́n bá ti dá lọ́nà tẹ́lẹ̀ wọ́n jù ú lẹ̀ padà ẹnìkan ó fún àwọn èèyàn ń sẹ́kàn lórí mídíà ó wá parí gbogbo kìíní yìí tán ó wá ní tẹ́ ẹ bá parí ẹ̀ tẹ́ ẹ bá jó tán ó lè máa fi sinapu ló láàárọ̀ bàbá ọ̀bọ ó tún wá fi nọ́mbà kalẹ̀ wípé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nọ́mbà òun ní gbogbo ẹni wọ́n bá fẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ kó pè wọn lérí nọ́mbà mo sì máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè àwọn táwọn náà fẹ́ ní owó wọ́n á fẹ́ gba ọ̀nà sinapu débẹ̀ èmi wá fẹ́ fún ọ léyìí tó ju ti ẹni lọ èyí tí ó ṣiṣẹ́ jù yín lọ èyí tí ó píìkì jù yín lọ kò sì ní mú sinapu lọ́wọ́ kí kò sí Ọlọ́run torí ìwọ tó ọjọ́ ma mùsùlùmí ó torí yín là fi ń fún yín láwọn okọ̀ Ọlọ́run yìí
kó lè bá a máa jàǹfààní fún yín tó bá bẹ̀rẹ̀ sí ní lò inú oorun tí wọn náà bá ń sùn ló ti máa mà wípé Ọlọ́run dá sọ̀rọ̀ ayé rẹ̀ torí bí oorun ló ti máa mà bọ́bá yẹ pàlàkàlà lọ́ọ́ máa látẹ́lẹ̀ òní lálàá tí ò dá ma tọ́ba yẹ pé ọmọ abóbìnrin sùn tẹ́lẹ̀ ni òní báyàn lásìpọ̀ lójú oorun ma tọ́ba yẹ pé wo obìnrin náà bá máa bá wọn lásìpọ̀ ni torí ìyíhun náà ni wọ́n máa sábà fi búlọ́ọ̀kù ògo èèyàn bí ikọ́ máa àsìkò tọ́lọ́run bá fẹ́ sànù rẹ̀ àwọn kan dé ni ìyáhùn náà ló dé lọ́dọ̀ ọmọge lónìí ọba àwọn sùn ó yìí ṣe tán ń bọ̀ ṣe tán ó sì rẹ́ ẹni báyìí ó mérí ó sì lọ tọ́ba tó wá jí ni ó tún wá ní iṣẹ́ tó wá ní ọwá appointment náà fún ọ pé àwọn ó pè ọ lọ́la wọn ò bá ní rántí olúwẹ̀ má àwọn àyà tí wọn wá mú wá fún ọ yìí àyà Al-Qur'ani ni walakodi karramna bani Adam fil barri wal bahri warazaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. Ibi Suratul Isra bi àyà wo ni Suratul Isra àyà 70 walakodi karramna banwile walakodi karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. àyà yokan Suratul Isra ina ni wọ́n hàn ní 71 walakodi karramna 71 kọ́mọ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá hàn ní 71 ẹ fọ́ pẹ̀lú omi àgbọn omi kí ni mo láti bọ̀ omi àgbọn gbogbo ayé mo fún ẹ lè ṣe má wulẹ̀ máa wá sinapu kí má lo sinapu o ti bá má sì lo omi òkú má sì lo egun méjì ó kọ Ọlọ́run jẹ́ ìwọ lọ́ọ́ lọ́bẹ̀ má tọ́ ọba débẹ̀ eléyìí tí ń fún ọ yìí wàláhì tọ́ ọba ṣe sẹ́ni kí bàbá wa ní báwọn ti ń ṣe tọ̀hún làwọn ń bà bẹ́ẹ̀ tí àbí àbọ̀ òun bẹ̀rẹ̀ yẹn wọ́n ṣàdúrà fún mi bẹ́ẹ̀ ni wọ́n náà máa ṣàdúrà ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ inú èpè inú àdúrà kọ́ àdúrà lọ́ọ́ máa ṣe torí wípé n tó lè mú ọ ṣépè ní tá a bá fún ọ lóko èṣù àmọ́ tá a bá fún ọ lóko Ọlọ́run ọ gbọ́dọ̀ ṣépè lẹ́ni ó fún ọ lóko Ọlọ́run wà má kíní kan bí dùn á ìkàrọ̀ bí ṣèkíyà èèyàn ní pé Ọlọ́run kó ṣe rí ibú wala kọ́ni karramna yẹ àyà 70 lọ́wọ́ Suratul Isra ọ wà á hàn ní 71 ẹ fi omi àgbọn ẹ fi fọ ẹ wà á fi kú ọṣẹ dúdú ẹ ní fi kankan sí òun ní kan náà ni ẹni ọba ní ìhun ẹni ọba ní nǹkan tó jẹ́ ti Yorùbá rẹ̀ kóun náà ó ṣe tiẹ̀ ẹ̀yin méjì ẹjọ́ wa bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ ẹni tí ó kọ́ dá lóhùn Ọlọ́run ní ọkọ̀ dá Ọlọ́run dọ́lọ́run ní òun olúborí tí ó borí gbogbo nǹkan èyí tí ń bẹ lọ́wọ́ ti àtẹwé àtẹbù àti eré igi nìkan tó papọ̀ ni àṣẹ Ọlọ́run náà ní bẹ́ẹ̀ Ọlọ́run àwọn ní fàáyà àti ẹ̀lẹ̀ kọ́sáré dá yín Ọlọ́run yọkọ̀ dá wọn lóhùn náà kó tó dọ́dọ̀ tiẹ̀. àṣírí ó kọ́ Ọlọ́run tọ́wọ́ tó wá ní gùn lẹ́mìí ó kọ́ Ọlọ́run tó wá gùn lẹ́mìí tó bá ti hàn báwọn tán bá ti fomi àgbọn fọ ẹ fi po ọṣẹ dúdú bẹ́ẹ̀ ọṣẹ ìbílẹ̀ wa náà ni ẹ fi po bẹ́ẹ̀ ẹ wá kó sínú kíkan má wàá ti lò ó ọ ni wọn gbọ́ ọhán àyà mẹ́ta yìí dan ló wà bá. Rabbi awzini. má ohun bò a. Rabbi awzini an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardahu wa aslih li fi dhurriyyati inni tubtu ilayka wa inni minal muslimin. ọgbà àti mẹ́ta iná wọn hẹyọ kan èyí tí wọn wí wọn 33. ẹlẹ́ẹ̀kejì. Rabbi hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. ọgbọ̀n àti mẹ́ta. Rabbi habli hukman walhiqni bis salihin waj'alni lisana sidqin fil akhirin waj'alni min warathati jannati an-na'im. alákọ̀ọ́kọ́ súra wo ló wà? àyà mélòó? àyà mélòó ló wà mẹ́? àyà kéèló? Suratul Ahqaf ẹ lọ wo Suratul Ahqaf ẹ bá mẹ ẹlẹ́ẹ̀kejì Suratul Furqan ẹ bá mẹ ẹlẹ́ẹ̀kẹta Suratul Shu'ara ẹ bá mẹ bí mo ti rà wí náà ni alákọ̀ọ́kọ́ yẹn ẹ hàn 33 ẹlẹ́ẹ̀kejì ẹ hàn 33 ẹlẹ́ẹ̀kẹta ẹ hàn 33 ọ̀sẹ̀ yẹn ti wà lẹ̀ ẹ̀ ti lò alákọ̀ọ́kọ́ 33 ń láàárọ̀ tó bá di tó bá kásùbà tán
fífọ orí rẹ̀ má ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn lò fífọ orí. ẹlẹ́ẹ̀kejì tó bá di ní ọ̀sán after tó bá kí àyílà tán tó fi fọ orí rẹ̀ ó fi fọ orí bákan náà. ẹlẹ́ẹ̀kẹta tó bá di lálẹ́ after tó bá kí ìṣá yìí tán tó fi fọ orí rẹ̀ tó bá lo mẹ́tẹ̀ẹ̀ta níbàní iṣẹ́ méjì ni ó ṣe. alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé gbogbo ntí máa ń mú iṣẹ́ tí èmi dáhùn yóò kílíà lára rẹ̀ alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì tó bá ti wá bẹ̀rẹ̀ sí ní lo ọṣẹ tọ̀hún tá a wí ni ọtọmátìkì ni yóò máa dára àwọn ọmọ rẹ̀ ó ti yé ìwọ nìkan lọ́ọ́ máa lò ó àmọ́ gbogbo ntọ́ bá jáde lára ẹ̀ tó yẹ pé wọ́n lo bí ọtọmátìkì ni ń bẹ pẹ̀lú rẹ̀ kò sí pẹ̀lú rẹ̀ yóò máa dára wọn tó bá jẹ pé àtọ̀ rẹ̀ ni àbí tó bá jọ máa lè nìkan ló kù ẹ gbọ́ so bí eléyìí ohun ti rí nu mo yọ̀ǹda rẹ̀ fún gbogbo tí ń jẹ́ mùsùlùmí ẹ lè lò yín o ẹ má fi sinapu lò dọ̀hún. Suratul Aqaf aya 15 ẹlẹ́ẹ̀kejì Suratul Furqan aya 79 aya 79 Suratul Shu'ara aya 85 so àlàyé rẹ̀ òun nìyẹn àlàyé ẹnu kọ̀wá sí nọ́mbà ń bẹ̀ wípé fún àǹfààní ọ̀ni ọba tó rújú kò rújú gbogbo ẹnu jùlẹ̀ yìí. aya Kùránì sì ni. ọ̀gbọ́ aya Kùránì ni gbogbo ẹmu sì jùlẹ̀ yìí. àdúà ni ọ máa ṣe ọ ti yé báwọn àdúà òun ló kù tọ́ ọmọ gbé ránṣẹ́ sí wa ó ní fẹ́ gbé ránṣẹ́ sí wa gbogbo eléyìí asọ́ntì torí ọmọ wa ọlọ́mọsábà wa jẹ́mi ìlú okùn ọlá Muhammadu Rasulullah gbogbo wa náà ọlọ́run jẹ́ alálùbáríkà.